báwọn tó ṣe balabala ẹ fẹ́yìn kẹ́ balabala. Ajé kójú wọn rí tí ò yẹ kó rí àbí. Ajé wọn máa gbá pàkà. Ajé kò lọ fà. Ọlọ́run sẹ́. Ara wọn balẹ̀ nínà. Balẹ̀. Ẹyọ wálé yọjọ. Ẹ kúrò dáhùn. Ìwọ wà. Ápípì. Ó wálé. Akọ̀yìn kan táwọn lọ ti pọ̀lọpọ̀lọ nínà. Ó yà náà ẹ̀yìn wà. Ó yà náà ẹ̀ jayé lọ báyẹn. Sáde. Ó wálé. Ẹ jayé lọ báyẹn kò sí fọ. Ó yà náà ajé náà. Ọmọ yẹn. Jáde lọ bẹ̀rẹ̀ ọjà yẹn káyọ̀ lọ gbà. Ajé. Ajé. Adevez. Ọjà ló lè. Ọjà ló lè ṣe. So kí o fẹ́ fún lówó yẹn àbí. Sọmọ kan. Kí pé mi fẹ́ fẹ́ lówó yẹn. Ẹgbẹ́ wa ló ṣẹlẹ̀. Ìwọ kan fara balẹ̀ náà. Ó yẹ kó ti tẹ̀ tèmi sí mi, wọ́n yà á tẹ̀ sí ẹ. Ọ̀rẹ́ yọ rẹ̀. So a lè yọ ọba. Yọba. Àti wọn tó fẹ́ kí àti wọn tó fẹ́ dà. Àti wọn tó fẹ́ bì wọn. Mo bí àwọn ọmọ ìgbégẹ̀ sí káìkàì yíyọ̀ sí ìdá àwọn ìyá mi. Yọba ibo ló tún dà. Mo fẹ́ dé ọ̀dọ̀ rẹ̀ mi bẹ̀ yẹn ni. Ìyá náà máa fọmọ pẹ̀lú ẹ̀. Bá tilẹ̀kùn ní ilé mi dá. Síwára ìyọba ẹja ìlọ. Mo wà pẹ̀lú ẹ̀. Ẹja ìlọ máa lẹ́ yíyọ̀ sí ìdá tẹ̀ mọ̀ káìkàì. Aláyé máa tẹ́wọ́ ẹ̀fọn ẹ̀ ní sùúrù jẹ́ kí ni mo ní sọ̀rọ̀ ayé ṣáàlì. Why you crying now? Hey, shut up. I know them now. I'm a scorpion. They're so phony. Yeah. Àwèrè wá bí ìyá ẹ̀ mo rí ẹ dálẹ̀ mo ti rí ẹ ó lè ṣí mo ti rí o dẹ̀ fẹ́ lọ́ máa gọ̀ fún mi dálẹ̀ jẹ́ nǹkan tọ́mọ ẹ̀ pé síbẹ̀ máa ọmọ wèrè ṣá. ọmọ adé ti búgbà all this one we no need am jẹ́ kọ́kọ́ lọ fún ọmọ ẹlẹ́mí lélẹ̀ náà stay here all this one we no need am. Ajere. Ààrẹ sófo ni. Báwo ni ẹ pọ̀ tí yé yín? Ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ó ti pé. Tó bá ti di next time. Oya. Ìdè kí o tún ní face. Next time they look before you start. Shey you get. Mama do kẹ̀kẹ́, you know how to kẹ̀kẹ́, mama ṣe kẹ̀kẹ́. Next time look before you stay. Mama do kẹ̀kẹ́. Mama ṣe kẹ̀kẹ́ fún ẹ. Wòye tó lé o. You dey craze, you dey see. Next time I don see that yẹn. I no get work with you, I get work with your boss. O tún pìwé, you dey crazy. Àwọn jáde mo wòye tó lé o. Nípa. School you come back here. Next time. You know see the sis. Wòye tó lé o. Àwọn ọmọ mi dáhùn àná. Ẹ̀rẹ́sẹ̀ àlẹ́ tó mú ya. Ọmọ. I like all this shit now. That is one now. This shit back. Now because I know Diana. Chama we dey lọ sáwọn tó fi kó máa jam talk sha. Mi fẹ́ jẹ mọ́rẹ́ òní o.
àní ẹ jẹ́ kó di Saturday ìgbà tí mi àti yín fọ̀rọ̀ sí nìyẹn ẹ láti máa dà máa mọ nǹkan tí máa ṣe arrangement nǹkan tí mo sọ mi láìkí máa dà mí láàmú tẹ́lẹ̀ kí mi ní ṣe nǹkan tí mo sọ ni mi ní fún yín lọ́jọ́ ṣùgbọ́n àtọ̀yẹ́ kí mo ní lọ́kàn láti ṣe òun ló jẹ́ kí n fún yín lọ́jọ́ pé tó bá di Saturday yes this coming Saturday màá ṣe nǹkan tó yẹ kí n ṣe sáà ní ṣòro fún mi just give me a few minutes màá pè é padà mo fẹ́ short count màá pè yín ṣe pé mo ní máa wọ̀ rí máa pè yín okay ayọ̀ kí la tún rí gbọ́. 50 acre, wọ́n lè pín 50 acre. I don't know that. Wọ́n kí ló máa ń dárò ó kàn máa ń dárò kó bí ìgbà pé èèyàn kàn gbé owó síbì kan èèyàn máa ń mú láti ibì kan àti èèyàn mú ibì kan. Sọ ma pé èèyàn ṣe àkóso pé èèyàn rówó ni. Wait ní sùúrù. So for now mi lówó kankan tí mo. Let me tell you wait mi lówó kankan tí mo máa fún ẹ for now. Sọ pé mo wà ọkọ̀ olùfọwọ́lé sí. Àbúrò máa dé next month ní òun bọ̀ wá. So òun náà sin gbogbo àwọn nǹkan tí mo ní láti ṣe kó tó di pé ó máa dé máa láti ṣe àwọn nǹkan yẹn so owó tí mo máa sẹ́ndì sí òun náà lèmi náà ń tẹ bọ́tì mi ayọ̀ nǹkan tí mò ń bá ẹ sọ ṣe tó bá ti ṣe kan tí no tó bá ti ṣe kan tí mò ń sọ I will give you the money no tó bá ti múnú mi dùn tó ṣe kan tí mo fẹ́ máa fún ẹ but I ṣe kan tí mo fẹ́ kò sí. àwọn tí máa bá àrùn jù ayé mi ò mọ̀ nípa gbélé ń pè mí sí ni. máa fọ etí ẹ o kí lájọ tó lè bá mi sọ ní sí ẹgbà sún. wọ́n fọ máa kábà ògùn ẹ̀ kò fẹ́ pé lè ṣá. ọmọ inú àbẹ tẹ́ mi ló máa ti di èrè sí eré yóò ti jó lórí ibi lórí ibi sàdọ̀ ṣé kò ṣe hàn kan ìdáhùn ọmọ yẹn o ọlọ́run àmọ́ yẹn yàwó e gan. ọmọ ìdíje àbẹ tẹ́ where you dey come from. wọ́n náà wà á ti máa gbọ́nà àmọ́ yẹn yàwó eré ṣé wọ́n ṣe hàn kan fún ẹ. o ṣọ́ ibi ló wá lọ báyìí. mo lọ sílé mi. o lè rán orin náà ìṣẹ̀lẹ̀ máa lọ báyìí o kí ẹ kí n sìn wọ́n náà àwọn ẹ̀ ṣe òfò for this day. owó iyebíye mo fi rà owó cooperative. yá ọmọ ilé yóò ṣí káyà káwọn lè gbégẹ̀ sí. ó ní ọmọ mi máa lẹ̀ ó rí gbogbo ẹ̀dá wáíwáí pọ̀. máa fọ àwọn ọmọ yẹn máa wọlé wà. owó cooperative mo fi rà. owó yẹn àwọn alájẹ máa wọlé àwọn ọmọ yẹn gún ògbó sọfọjọ kan mọjọ mẹ́ta náà ni wọn sọ nísìn. ó ti sú mi. alẹ ìyàwó tẹ ní kí n mú wá nìyẹn. láyé ọmọ ẹ̀rín fìyàn kan. àní ìyàwó. ọmọ méjì fìyàn kan. ìyàwó nìyẹn ìyàwó tó wọn ẹlẹfẹ nìyẹn. orí mi mọ̀ tako ní abó oṣù lórí mi náà sàn. orí yóò sàn án tó àní pé ní. ìyàwó tí mo ní omú wálé mo ní omú yàwó wálé. àmẹ́ ẹ̀ tẹ̀ ẹ̀rọ mọ́ ni. afẹ́ á 360. láìpẹ́ jẹ́ǹbù nìyẹn ló bá gbogbo owó tọ́jú yẹn gbogbo owó ta. tọmọ yín kó lé lórí nìyẹn o. ọbẹ̀ ẹlẹ́dàá mi sún. ṣé àwọn tó ṣẹlẹ̀ ẹ̀yàn kan fún mi kí rúùmù ẹ̀mí tí ń wọlé lọ. kí ló pé kí rúùmù kọ́kọ́rọ́ inú ilé ó yá pàápàá. inú ilé ló ń gbé lọ. ẹlẹ́dàá mi. ìyá mi mú kí fún mi jàre. àbí ò gbọ́ ni ọmọ tí mo ní omú wálé ìyàwó gidi ìyàwó alágbàá. iná rè é. ìyàwó nìyẹn ṣé tó pé kò sí yọkùn wá bì má fọ owó tó fẹ́ yọkùn láìpẹ́. tọmọ yín kó lé lórí nìyẹn. kọ́kọ́rọ́. ẹnà. ìyá ìṣe ká lè ṣe. ọmọ ọ̀yà gbọ̀ndí bàràbàrà kọjá lọ bá. kọjá lọ báwọn ọmọ olókan ṣe kí ni. kọjá lọ àti ọmọ olókan. orí mi mọ́mọ́ wò mí níran. ìyàwó sunwó ná ọkọ paná. bàbá ò pẹ̀lú òní. ọmọ àfihàn lẹ́ẹ̀mí àti wọ́n jọ ní kàńtà so wọ́n lè tẹ́ wò ó lè dùn abẹ́ kò yá mi lówó yẹn báyìí. àti yẹ olówó kan ní pọ́blẹ́mù tèmi o kó máa gbówó tèmi
Ultimate rule and regulation. Tí máa yẹ lówó. Ìmọ̀ pé mi ò gbọ́dọ̀ lè. Ọjọ́ tí bá ti dá pé ọjọ́ yẹn ló máa fún mi padà, ọjọ́ yẹn ló gbọ́dọ̀ fún mi. Tó bá ti fún mi ọjọ́ yẹn kú ike sárùn. Mi gbogbo jẹ́jẹ́ mi. I drop ẹ̀ báyọ̀ pa. Transfer or cash? Let me transfer. Transfer. Let me say transfer fún mi. Wàá máa ṣe fún mi nígbà pé. I know service go come along. Why to man ṣe báyìí now? This is not the first time tí mo ti máa ń complain about your voice. Try láti change ẹ̀ mo like ẹ̀. Àsọmọlúwàbí kí ló ṣẹlẹ̀? Oh yeah, okay. Stop ẹ̀ now. Mo ti gbé ṣe Ó dẹ̀ tún repeat ẹ̀. Máa kọ́ọ̀pù. Stop ẹ̀ mi like ẹ̀. Stop ẹ̀. Wetin I dey see for you? Wetin I dey see for you now? Wetin dey see you dey see. Mama no be your baby this. Na my baby now. Hey, who be you? Aláyé kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ló ṣẹlẹ̀ gan-an? Wá aṣọ́gá mi ló ń bá sọ̀rọ̀ báyìí. Aláyé dá padà kí ló ṣẹlẹ̀ gan-an? Ọ̀gbẹ́ni sí máa fọ́ wọ ayé ẹni. Wá gbọ́nú ẹ̀ Yọ̀ọ́ spoil ni. Ṣé àwọ̀jú ọ̀gbẹ́ni? Báwo ẹ̀jẹ̀ ká sáré gbọ́nú àwọn ilé? Oya na you wan check me. Ṣùgbọ́n enter mi ni. Oya o mọ̀ kan as I dey now for this my car before I vex. Mama, ẹ̀jẹ̀ ká sáré gbọ́nú ilé Bàbá yóò ṣe jẹ́ ìgbà. Ẹ̀jẹ̀ ká sáré gbọ́nú ilé Bọ́ọ̀bọ̀ máa gbàjẹ́ létí o tí ẹ bá ṣe ọ̀gbẹ́ni. balabala àwọn balabala wà bí wọ́n ṣe balabala fún ẹ o ṣe jẹ́jẹ́ kó má bàa kí gba nǹkan jẹ́jẹ́ ẹ fásikùn ìwé àná wọn yìí. ẹ kó ṣìkún bí jàre. àmì wíṣọ. ọ̀gá tèmi ló ń bá sọ̀rọ̀ yẹn ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni for my kaba yóò wọ́n spoil ni ọ̀gbẹ́ni ojú àwọn wo. Let's wait and see. Oh yeah, now, yeah. ìyá ò tí wàá rìn kankan. I take out the vest. nígbà méjì bí yẹ jàre. níbo ilé ìgbà tó ṣílẹ̀kùn lẹ́yìn báyìí. Balẹ̀ ló ń ṣẹlẹ̀. Balẹ̀. No, this was the play. No. No, who do this? Oh, yeah, me here, talk with me. Ẹ bá mi sọ̀rọ̀. Okay, I go change. Who do this? èwo tún lélẹ̀. ọba ekele bí ni àwọn ọmọ orójú ògbọ́n pa á máa jàgbá náà kó wáyé náà mo ti rọ́dà ìjà àbúrò ní ìgbà yẹn. sáájà jọ láwọn tó fẹ́ dọ́ọ̀lù yẹn jà ní gò ìjà kò ní bá ṣé ká máa káwà lọ táwọn ọ̀dọ́ ká fà á sí wọlé. ọmọ ìjà máa wọnú ìlú wáyé lọ́jọ́ yìí. Blood for blood. Ẹ tó máa kú máa pọ̀. wo mi ọ̀dà mo lè gbé gèsì ó lè máa pariwo káìkàì díẹ̀ ó sì ní láti ẹ̀ mọ́. Ó sọ pé ara tí a tó sọ. Ẹ bílẹ̀ ìyá ọmọ nílé yìí. Ẹ gbé gbogbo ẹni sọ mo ní ìlànà ọmọ yìí tó o bá gbé kọ́ kankan bẹ̀ ọ́ mo wà wájú yóò mọ̀ fi mí gbé kọ́ wọ́n fi ṣe yín ni ó ní kẹ́ ẹ má wá sílé mi mọ́ kó o kó àwọn gàǹgẹ́ kẹ́ ẹ mọ bí tẹ́ bá máa wọ̀ lọ kí ló dé. ọwọ́ ẹ̀jẹ̀ ìfẹ́ fi ti yín bí tèmi lọ. ìlà bí aláya rẹ̀ dáná ara ní ilé wá sọ fún mi pé èyí tí mò ń ṣe. Yàrá yẹn ní bọ́ọ̀dù tó bá fọ́. Ẹnà ayé o, ẹnà ayé ló ṣẹlẹ̀ lákàrà tó ń gbà mí ṣẹlẹ̀ ní yàrá ayé ló ṣẹlẹ̀.
wọ́n ṣe mí nílé tí mo wò ó. Ẹ jẹ́ ká ya bẹ̀. Aláyé ẹ jẹ́ ká wọ ọbẹ̀. Ẹ jẹ́ ká wọnú wọn. ẹ jẹ́ ká bá a bẹ̀. ẹ jẹ́ ká pààyàn síbẹ̀ ká kí wọn síbẹ̀. ṣòkun wá sunkún yín bẹ́ẹ̀. Ọlọ́run ẹ kà. ẹ pẹ́ mi bọ́ọ̀dì. àyà ló ti àní bọ́ọ̀dì o. kọ́nà tó dáadé. àlọ́sẹ̀ àyà ló ti bọ́ọ̀dì. Anytime while on around you. Don't do your own, my time this. Okay, you don't see my dad. See the people. Don't get up with you. Let us suffer me. ìjẹ nìyẹn bá kí ó ṣe wá ń gbó aláná yẹn bá kí ó kéré ó gbẹ bí kí wọ́n ṣe ń fà ló ń ta pàpà bẹ́ẹ̀ bí wọ́n á tì kì í. Ọmọ tó lè yan tó pa lórí ṣe kí ẹ kò sí wá jẹ́ nìyẹn kò sẹ́ tó máa bèrè kú ọ̀hún lórí jẹ́ nìyẹn. nígbàyè pé nọ́mbà yẹn fún ọ kó pe ìwọ náà bá yẹn. ọmọ ọ̀gbẹ́ yẹn pé ìwé ọ̀gá ìfọmọ yẹn kó. àwọn ọmọ ẹ̀ tí bàbá kí ẹ̀ lọ́wọ́ ṣe kí ẹ̀ pọ̀ sí mi lẹ́nu. Ayọ̀. bàbá àwọn ọmọ líle mo lè gbégẹ̀ sí ọ̀sí. ọmọ tó tọ̀ dá. ṣé mi sọ pé kí ni mo wà bẹ́ẹ̀ mọ́. ó kàn wá kí mi lásán náà ni. ó kàn wá kí ẹni kí ni. ó wá kí mi ní wá. ẹ ti ti mo sún ẹ. ọmọ oró mi ọmọ. àfà ṣé kí máa lọ nìyẹn bàbá ẹ̀ ní kí n jáde. ọmọ. mo ní kò sí ẹtú yọ sọ̀rọ̀ síra yìí. ṣé mi ló fún ọ pàṣẹ bíẹ̀. ṣé mi ló fún ọ bá ní mọ́. ẹ jáde mo sún mọ́ yìí jáde. Ọmọ kẹta jọ. ṣé kí ẹ tún máa wá kí mi mọ́ nínú láìpẹ́ tó lè jà rẹ̀ ìfilẹ̀ jà. ṣé kó máa kí mi mọ́ ni ẹ wá kí rẹ̀ òní ò láìpẹ́ tó lè jà. I'm not your father again. Are you out of your sense? Kí ló ń ṣe báyìí náà? Ayọ̀. Kí ló ń ṣe báyìí náà? Ṣé kí o tún máa dáre lẹ́bi pẹ̀lú kí yẹn? ṣé tàtẹ̀lé lọ́sọ̀rọ̀. Sọ́tọ̀ jọ. Kí ló ń ṣe báyìí náà? Tó bá kú ìní lẹ́nu yẹn wọ́n lè yẹn máa panú mọ́ ni. Ọ̀rọ̀ kan náà lè yẹn máa sọ fún ẹni gbogbo ìgbà. Kí ló dé? Owó tí ẹ ní ìwọ ló mú yẹn. Ní sùúrù.
Mo fẹ́ ṣàlàyé fún ẹ ní wípé mo fẹ́ sọ fún ẹ ọ̀dọ̀ àbúrò mi tí mo sọ fún ẹ ni mo lọ ni mo rẹ̀ tí ń bọ̀ wá. Ọ̀nà kan tí mò ń bá bọ̀ ọ̀tọ̀ nìkan tí yẹn tó pariwo àkèrè délé. Ó yà àwọn gbọ́ tí ẹ bá bọ̀ bẹ́ẹ̀. Anyway, ìgbà tí mo kọ́ ọ̀dọ̀ àbúrò mi ọ̀pọ̀ wẹ̀ ní àwọn mo máa gbé wù yẹn kúrò wá lọ́yà gbéyà tí mo wù yẹn òun ni mo máa ń lo ba wù yẹn fún. So ó dẹ̀ sì wà mẹ́yẹn àwọn mójútó àwọn kan yẹn tó ti yẹ ṣùgbọ́n tí bá lè fẹ́ gbé ẹ̀ka ìfẹ́ ní ìsìn gbogbo àtọ́ wù sódùn mọ́yàn. Àjọ aró change ọlọ́run wọ́n á change ajé. Láti ọdún yìí. Wọ́n á change ẹ̀kan jíjìn ẹ̀wà lọ́wọ́ tó. Tí mo bá ti ṣe kankan kí mi ti pé lẹ́yìn ìgbà bàbá ló ti bàbá ní tó bá wù ẹ̀ kó ṣe bó bá ṣe sílé ayé ara ẹ̀ ló máa bá mi ní dá sí. Àwọn ọmọ mi ti ń pè mí rẹ̀ o sáré dé o sáré kí n tọ́ sáré mú sí ìsìn wọn máa rí náà. Hello. Mo náà ló sọ̀rọ̀. Where? Okay. Kó máa kú iṣẹ́. Ilẹ̀ pẹpẹ. Wọ́n bẹ wí kó lọ sí ilẹ̀ ṣe yẹ. What's going on here? A round of applause for this food. Ẹ̀rí tó try gan. Àdẹ̀ni ẹ. Tí wo mọ̀ pé ajá tó bá wọlé tẹkùn. Ó máa fẹ́ jẹun àzáàpù. What's going on here? Look. Lọ́yà. Àbúrò bàbá mi. Dami. Wo bí báyìí ṣe. Na me kill your father. Èmi mo pa bàbá ẹ. Ìdí tí mo fi pè é sí pé you get one information wey I wan share with you and make a fair claim job. Okay. Ẹni tá a fẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ lọ́tẹ̀ ìdílé. Mo rò bóyá gbogbo ilẹ̀ rẹ̀ ni tó wà lórí bíbá yìí dáadáa. Ẹ tí mo fẹ́ ká ṣe ni, I want to give that one. Mo fẹ́ kó lọ on date with him. Kó pretend like pé gbogbo tó bá gbà tó bá fi lè fẹ́ ẹni kó lọ. Ṣùgbọ́n I want clean job. Is that clear? Yes, sir. You guys come closer. I got you, Baba. I want clean job. Okay? I will finally catch you. Wait, let me call you back. You can hear. Oh yeah, then. Like, I was so surprised. He didn't tell me
Ṣebí ọmọ Akande. Mr. Akande. Mr. Akande. Akande is my client. Mr. Akande, yeah, my client. Client me. I know. Akande jẹ́ ẹni tó ní property gan, as you know. Yeah. Ó ní ilé, ó ní ilẹ̀. Mo fẹ́ kí property kó jẹ́ tiwa. Like all the property. If I could get it, show my will for you because I don't get. I don't know how you do it. I want that property belongs to me. I don't think that will work because. Wanda, fikini ya. Iron lady, show him. Listen, any so, you can settle this thing. I'm gonna settle it. What do you really want from me? Cause it will really lot. Ọmọ ẹ lọ sí Aderogba Memorial School, Lekara. And at the same time, ìyàwó ẹ̀ ń gbé Lanokun Street, Sele, number 7. Ìwọ fúnra rẹ̀, o máa ń jáde nílé ní 7 a.m. O máa ń padà sílé ní 4 p.m. Tó bá ti kúrò níbi iṣẹ́, o máa ń ya ó sí, o máa ń lọ mọ bíà ìfọkàn tó padà sílé. Àbí? Orí pẹ́ mi rẹ̀ wà lọ́wọ́ wa báyìí. So, ìyàwó mi, ọmọ mi, I myself. Mo sọ láti sọ ilé ìfọ̀ ẹni pé in case o lè fẹ́ fọkàn, ẹ̀mí ẹ̀ wà lọ́wọ́ wa, kò jọ wá lójú. Hello? But, ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ báyìí kọ́sì. Ní tó máa ṣẹlẹ̀ báyìí is that. What do you really want? But mo fẹ́ kí property yẹn kó jẹ́ tiwa. Ìyàwó mi, ọmọ mi, my personal. Well, it's fine. Agreed. I want clean job. I know every power belongs to you. The will documents belong to you. You have the power over it. Let it be done. No problem. Yẹ lẹ́nu àbí pé ó bá ààrẹ láàrin wa. Yes, boss. Má jẹ́ ojú ẹ lójú, má sì jẹ́ oyé ẹ lẹ́nu. Mo mọ̀ pé ọ̀kan lára ọmọ ẹsẹ̀ scorpion yẹn. Yes, now. Ó dá náà. Mo fẹ́ pèsè kan fún ẹ. Tó bá ṣe àṣeyọrí sẹ́yìn, a jẹ́ pé o ti lẹ́tọ̀ọ́ sí 500,000 látọ̀dọ̀ mi. 500 what? Bẹ́ẹ̀ni. 500,000. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tí o bá ṣàṣeyọrí rẹ̀ tó pàdánù rẹ̀, wọ́nà. Boss now. Jẹ́ kó mọ ní tó máa jẹ́ èrè rẹ̀. Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ làdà ti kú ní ìsáwọ́. Irú iṣẹ́ wo wá nìyẹn? Tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ kó bá mi gbé ọjà lọ síbì kan. Ọ̀rẹ́ bá mi gbé owó wá. Tó bá sì débẹ̀, ntójú rẹ̀ bá rí, má pariwo. Àwọn tó bá pàdé ń bẹ, má jò yẹ ẹ lẹ́nu. N tó bá sì rí bíbí ọ̀rọ̀ sọ fún anybody. Ẹnìkan kò gbọ́dọ̀ mọ̀. Màá fún ẹ ní ẹnìkan tiẹ̀ láti jẹ́ atọ́nà rẹ débẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá wá ní àfikún àbí ìbéèrè. Báwo wá níbi owó yẹn? Sórí títọrọ owó yẹn, wọ́n máa bá mi ṣe 200,000 sí ẹ. Tó o bá ti parí iṣẹ́, wọ́n á rí ẹ fún balance fún àṣeyọrí. Good day.
447. Confirm. Okay, you know what? Kill a fair. You know what? Leave my sister. Leave my sister. Enjoy her. Don't me say you're going to love. I kill your dad. Èmi ni mo pa bàbá ẹ̀. Fọláṣadé, kí ló tó fẹ́ báyìí? Owó náà ni tí ìṣòwò yẹn. Owó ló tún béèrè báyìí. Owó tí mo béèrè lọ́wọ́ iná ní ọ̀nà inú ni mo fún mi lónìí. Mo fún ẹ lọ́wọ́ fídíò sí gùn náà. Ó ti tán kò tán kan. Bí mo ṣe fún àwọn sísá yẹn kí ló. Ó ti tán náà. Oh my god, ẹ̀yin tẹ́ bá ti jẹ́ àbíkẹ́yìn báyìí. Wàhálà yìí máa ń pọ̀ lórí owó. Okay, èló ló tó fẹ́ gbà gẹ́gẹ́ báyìí? 200k. Yes. But I gave you 400k the other time I gave you the money. Like, oh yeah, me, mo ṣe fún mi tó. Hey, oh my god. Okay, mo go sorry. Ṣé ìgboro ẹ̀gbọ́n mi? A sọ̀rọ̀ láàárọ̀ yìí náà. Okay. A sọ̀rọ̀ láàárọ̀ yìí. Mo fẹ́ parí nǹkan tí mo ń ṣe. Èmi ni. Bùnà yìí ti wá dẹ̀ ń wọlé láti fẹ́ ẹ̀kan lẹ̀kùn. Ẹjọ́. Ẹ má yìnbọn ẹjọ́. Anything tẹ́ bá fẹ́. Just name your price. Anything tẹ́ bá fẹ́ máa fún. Yes, ọ̀gbẹ́ni. Aṣọ ìkọrin jù. Wá ṣé bó ṣe rí wá ibà ìṣáájú elébi ni. Ọlọ́gbẹ́ni wo bíbà rẹ̀. A ní much láti san bíbà rẹ̀. Ṣé o ti yẹn sìn? Wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún wa. Ta ni ma stand mo ṣe ẹjọ́ iye tẹ́ ẹni àwọn tẹ́ bá fẹ́ máa. A ní kó dákẹ́. Mo sọ̀rọ̀ lẹ̀ tó ń sọ̀rọ̀. Àwọn ò ní táyà púpọ̀ bíbà rẹ̀ láti. Ẹjọ́ mo lọ́mọ tó pọ̀. Ayọ̀lẹ̀ mọ̀. Okay. What's understand? Okay. What's a part of time to work? Please leave my sister. No. Lion, do your job. What are you still waiting for? Come on, do your job, come on. What can favor you now is to sign all this property. This. Fine. So that all those fucking property will belong to me. Okay. They want? Have it. Sign it, dog. Have it. Sign it. Let me go, dog. My sister. How come you know say I there for there? How come you know?
How? ló ṣẹlẹ̀ ni pé àtìgbà tán ti pa popsi ẹ̀ ó ní mo ti ń sọ ẹ́ kì í. nígbà tí ẹnìkan kan jọ lọ́wọ́ ókè kí nǹkan tẹ̀ fẹ́ ẹni tí tẹ bá fẹ́ máa ṣe ìjọ ẹni tí tẹ bá fẹ́ máa fẹ́. ọ̀gbẹ́ni aṣọ ìkọrin ju wá ṣé bó ṣe rí wá ìbà ìṣáájú elébi ó tó ẹ mo sọ̀rọ̀ dẹ̀ sọ̀rọ̀ ayọ̀lẹ̀dì jẹ́ kó mọ̀. Daddy mi. Daddy. Papa. Ọmọ ti pa papa ìṣá. Ọmọ mi ti máa yá dànù. Ọmọ pa báyìí o. Ìkéré. Omo, me I don't know say no be you. Now because I see your clock there, now why me I dey take that action? When I pay, ẹ tó àti jẹ lówó, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni. Kí ló ń pa ẹ́ láriwo? Kí láàdéhùn tó jọ wà láàrin wa nígbà tó fẹ́ yáwó lọ́wọ́ mi? Tó bá ti yáwó lọ́wọ́ mi, láàjọ ṣàdéhùn tí ó bá dá padà ní lásìkò tó bá fẹ́ mẹ́rin. Kí ló dé kí wá ló ṣẹlẹ̀ tó yẹ pé o yáwó lọ́wọ́ mi kò fẹ́ dá padà òkè ó fi mí ṣeré. Ara ẹ̀gbọ́n. Wá ń ṣákàkiri. Ara sá. Kúrò bí mi lè rí ẹ mú. Ara sá. Òkè ṣùgbọ́n àwọn tó máa ṣẹlẹ̀ báyìí. Pẹ̀lú ọlọ́dà ìyá rẹ̀ tó mo ti rò pé tí máa rí ẹ máa pa tí mo rí bàbá ẹ máa pa tí mo dúró ẹ̀gbọ́n ẹ máa pa bọ̀ irú tó ti sọ nísìnyí ìpínlẹ̀ rẹ̀ ṣẹ̀ kò sí nǹkan mìíràn yìí kú ìpínlẹ̀ rẹ̀. Ọmọ orí omi ojú ọ̀bọ̀ bọ̀ yẹn ojú ọ̀bọ̀ yà because of money matter. Àwọn ọba ní kí ọmọ bó ṣe wà yẹn èmi fowó báyọ̀ ṣe rí ibùdó gan tí wọn gan bá jẹ mí lówó tó san fún mi tó ń sáàkì tí wọn ti mú ẹni kọ́nà ṣáì fún mi lè sánù èyí máa jẹ́ nìyẹn wọn á sọ mo lọ fà ọ́ jẹ́ ká máa mú bá mi ọwọ́ ẹ̀ wicked ṣá. Now why I say because I hold money, now why do that for me? I don't offend you, Allah. I don't offend you. Wálé tuntun yìí pé bí ẹ bá jẹ mí lówó ikú nìkè sárùn irú tí ẹ kọ́ ni mo máa ṣe fún normal stop mọ́kàn lè bí àìlè mẹ́ mi lè ṣe fún ẹ. Ìgbà mo ti ń bọ̀ níjọ́ yẹn tí mo ti ń gbọ́ mi tó pé mi rí ẹnu gbòòrò ayé gan ló jẹ́ kí n wá pé gbọ́dọ̀ wọ ọmọ ìyá mi lọ́lé mo ti wá ń bọ̀ tí mò ń gbọ́ mẹ́tẹ́ gbà lásán ni mo gbọ́ pé bàbá wo ta ní gbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ nínú ilé bíbà yìí that is fine but aago tèmi náà bọ́ọ̀lù yẹn tí mi rántí mú ìlú fa ogbó yẹn. I make kiviki. I kiviki because of that enemy. Me I don't know see the guy be enemy. You don't enter me. Bro, I know I don't offend. I make you man. I know you say you go kill me, but be my sister, bro. Don't worry about anything. Eje. Leave everything. Man, nika. I got the run now. Normal stuff. O ti lọ náà nìyẹn. But malẹ tèmi tó pa ẹ náà sọ bó ṣe dùn mí tó ni. I know say go pay you, no so. Sorry this bro. life. Ntọ́lọ́ bá ti kún máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ náà. Ìkan náà ọmọ mi tó mú páàsì yẹn lẹ̀. Ìwọ́n lọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fèlú. Ìwọ́n lọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fẹ́ jẹ́ ìlú. No boss orí dúkùú rẹ̀ sí. Alpha ìgbòrò àbúrò mọ̀ wà. Ògùn fẹ́ pa ẹ̀rù. Kí tó kọ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe é pa ògùn fẹ́ pa yà ẹ̀rù. Mo ní ìgbòrò àbúrò mọ̀ wà. Boss. Èyí gbé wọn mọ ibi tó wà náà. Number 64. Obasanjo Street. Ibẹ̀ ni bí yẹn wà. Number 64. Obasanjo Street. Alpha, ó yá fún mi fún dèsí kí nìyẹn. Àwọn Ọláríwájú ni wọ́n gbé. Ajé mi lè parọ́ fún Ọláríwájú ni. Tálá pa bàbá mò. Ọláríwájú náà ni.
Ọlọ́runwájú pa ẹ̀gbọ́n ẹ̀ nítorí kí ló fi pẹ̀gbọ́n ẹ̀ tó mú ọ kó máa fún yín ní fún dìtìsí yẹn nítorí kí ló fi pa ọ̀yà mo fẹ́ mọ̀. mi ò mọ̀ o. mo mọ̀ ń pa ilé yẹn. bẹ́ẹ̀ tó bá dọjọ́ mi jẹ́ kí n sọ fún ẹ ìyẹn bẹ́ẹ̀ ìbẹ̀gbọ́ jẹ́ fẹ́ ga èèyàn tí wọ́n náà bá ti dọ̀rùn kò sọ̀rùn ló bá dọjọ́ mi tó bá ti wáyé. Gba mo drop ìyá ẹ̀ drop ẹ̀ pàápàá sap. ọmọ ọbẹ̀ fà madam ẹ̀fẹ̀ ìgbà jí bro imú yẹn ṣe kà fún mi ká ló jẹ́ kí n gbóhùn pé àbúrò pop sí ẹ̀ gangan ní ká àti pé I don kill him since I no sabi ajé I no sabi ẹ̀jẹ̀ mi no sabi I no sọ fẹ́ ọ̀fẹ́ ju ó ti lọ náà nìyẹn. àbúrò ọgbọ́n ó tó ní gan nínú láìfù ní tí ọlọ́run bá ti pé ó máa ṣẹlẹ̀ normal stuff. Okay, mom see me dey pa ẹ nísìnyí ohun bó ṣe dùn mí tó. I no go pain I no sabi no vex bro no vex ajé normal stuff tó máa tó ti lọ jẹ máa fọ so you gotta dey ó ti lọ náà nìyẹn.